ọ̀rẹ́ lajẹ́ òun mọ̀dò tí òkú ló jẹ lẹ́dẹ̀ gan tẹnutẹnu ta ni mo pàdé gan ọ̀rẹ́ wa ọ̀gá tíá ọ̀gá wa Gbesabi tí gbogbo yín tí ẹ máa ń gbọ́ àwọn náà ni wọ́n wà ní ẹ̀gbẹ́ mi mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ti rí ojú wọn ni ẹ ti mọ̀ wò wípé ṣé Matagbamole tún mọ Gbesabi ni ṣe ní ìmọ̀ra ọ̀gá wa ẹ kí gbogbo àwọn tó ń wò yìí. àwọ̀ ẹ ṣáájú gbogbo náà ọlọ́run lọ̀gá gbogbo wa. bẹ́ẹ̀ ni adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ Olúwa máa ṣe o káyé ojú wa kó túnra rí lónìí a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí Yorùbá Lágbà TV. bẹ́ẹ̀ ni torí bí ẹ bá ń ṣe àgbélárugẹ àṣà àti ìṣe ilẹ̀ kóòtù òjìrè ó jẹ́ nǹkan tó máa ń wú èmi gan lórí jùlọ iléeṣẹ́ yìí kò sì ní bàjẹ́ láṣẹ Èdùmàrè wọ́n ní ọpẹ́ náà ní fẹ́ ní káyàwó talára yìí báyìí náà ní fẹ́ ní kájọ àwo tòde ìjọba ńlọ́díá fún ọ̀rọ̀ kan mọ̀dìmọ̀. Gbesabi lọ́tún Gbesabi lósì bàbá tọ́sí MON ọ̀gá wa ọ̀mọ̀wé Ọláyínká Ayéfẹ́lẹ́ Joel gbogbo rẹ tọ́lọ́ndẹ̀ ṣe fún yín kò ní bàjẹ́ torí tí bàrọ̀ bàrà kí n bá fi ń fún àwọn kan lówó tí wọn dá nǹkan kan lẹ̀ débi pé ọmọ ìlú ó jẹ́ ń bẹ̀ ọ̀pọ̀ àwọn èèyàn ní ọba ti ṣoríire ṣùgbọ́n àwọn kan rí tiwọn wọ́n sì kó lọ àwọn ìlú kan wọ́n lọ fi ń dá wọn lọ́lá ń bẹ̀ tàbá wa rẹni tó ṣiṣẹ́ ajé lórílẹ̀‐èdè tó dá iléeṣẹ́ lẹ̀ lórílẹ̀‐èdè tí sì ń gba àwọn èèyàn síbẹ̀ lórílẹ̀‐èdè tí wọ́n ń jẹ tí wọ́n ń mu kí ló dé tà ní ṣàdúrà fúnru wọn bọ́tà bá pogun tí wọ́n bá pẹ́gbẹ̀rún ẹ ti ń borí lánàá ẹ borí ń jẹta ẹ tó òní dàrí kò ṣe àmín wọn ò bí òní fojú sunkún ẹ o àmín ìgbà tí òògùn ẹ bá wá dé tó yẹ kó máa bẹ̀rẹ̀ sí joyin jadùn nípa ẹ o ò ní fi òdòdó o ò ní fi appreciate rẹ bẹ́ẹ̀ ni ó ṣe rí ó ti rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ fún ọmọ tèmi náà láṣẹ Èdùmàrè ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe lọ́la láúlà. wàlá kùwátà ìlà bìlà yàrá ìlà.